ṣe ni Lizzy máa feel bí Merlin nísìn báyìí. Ọlọ́run má fi ẹ̀sìn wa sẹ́nu ọ̀tá. ṣe ni Lizzy máa feel bí Merlin nísìn báyìí ọmọ yẹn Ọlọ́run. Wo, my dear, you have every right to feel like Merlin. In fact, babalábúlé kú iṣẹ́. Ṣé gbogbo yín lẹ ti rí fídíò tí Lizzy ṣe lánàá? Honestly speaking, let me tell you the truth. Let her gloat. In fact, let her gloat. She deserves to gloat. Ṣé o bá ń ṣe pé àwọn adójútì ní ọmọ méjì, àwọn ọmọ àbí ìpa, àwọn ọmọ tó yẹ kán ti fi ṣe nǹkan oṣù dànù, tọ́kọ́ra wọn síta bí ọmọ ọjọ́ àtẹ̀dúpẹ́ pé Ìyábọ̀ ò fa nǹkan kan nu gbogbo eléyìí náà àtẹ̀dúpẹ́ lọ́wọ́ náà no be Ìyábọ̀'s fault. Ẹ̀yin lẹ́mọ̀ wèrè tó kọlù yín àtẹ̀dúpẹ́ pé kò mẹ́nu kan Ìyábọ̀ ló dá wàhálà lẹ̀. But mo rí pattern kan nù nǹkan tó ń ṣe. Tẹ́yìn ò bá rí ẹ̀wọ́n kó mọ̀ pé mi máa ń notice gbogbo yẹn. This is very intelligent. Ó máa rí ẹ̀ tó máa fi bá tiẹ̀ jẹ́ ni. Did you see bó ṣe ń gbé ojú abẹ mọ́ra ni? Àbí ṣé mi nìkan mo rí? Am I the only one who observe that? Ó ń gbé ojú abẹ mọ́ra. Kì í ṣe pé ó fẹ́ jà fojú abẹ. Òun fojú ẹ̀ mọ́ra ni. Why? Because of recent. Ṣé mọ̀ pé Akeem ta sí Lizzy lórí ilẹ̀ òòṣà tó tà pé wọ́n kọ evidence fún. So Lizzy ń lo ojú abẹ láti fi ṣe kíni, láti fi counter Akeem. Ṣé ó yé yín? Tó bá jẹ́ pé Akeem ò gbé anything pa Lizzy jáde of recent pé wọ́n gba ilẹ̀, wọ́n gbalẹ̀, ó talẹ̀, kò dówó padà, no refund and all of that. Lizzy ò ní, in fact kò tiẹ̀ ní sọ pé báwo náà ṣe gbé ojú abẹ jáde. Ó máa sọ pé ilẹ̀ ọ̀gẹ́rẹ́, ṣe fẹ́ sọ pé ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ò dẹ̀ ṣiṣẹ́ ni, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ tí ṣiṣẹ́ nínú ayé wọn. Of course ló gbọ́dọ̀ ṣiṣẹ́ nínú ayé wọn náà. Ṣé bí wọn ọjọ́ níròrí ni, orí wọn ọjọ́ pé ni. Mò ń sọ fún yín, táyé tí wọn ò bá bàjẹ́ ṣáyé tèmi lẹ fẹ́ kó bàjẹ́ ni, kò possible now. Tára yóò bá rẹ́sìn wọn ṣẹ́sìn tèmi lẹ fẹ́ kọ́ rí ni, kò possible now. Àwọn ló sọ àwọn ọ̀dàlẹ́wọ̀ ọ̀dàdìẹ tó ṣàgbàdo mọ́dì now. So Lizzy deserves to gloat. And she's playing a game. Why gloating? That's one thing I like about Lizzy. She knows how to play the game, how to manipulate your head. Tó bá wù ẹ́ kó má jà. She knows how to finger your brain. If you look at it very well now, she is pulling Ojo Abe to one side and tackling Momo Elewenjewe àti Boda Akeem, which are the biggest enemy of Ojo Abe right now. Lizzy, mo gbé fún ẹ. Ẹyin tó kó o mọ̀. Mo gbé fún ẹ. Kì í ṣe ẹjẹ́ sọ fi tó ń lọ fún yín o. Ẹjẹ́ sọ ọ̀dọ̀ Ìyábọ̀ ló ń jẹ́. The issue between Ojo Abe and Lizzy, let us take ourselves back, right? Ní pé kò yẹ kó wáyé, if we want to be frank. I don't think Ojo Abe has anything against Lizzy. Shall I understand? But Lizzy took it way out of hand. Ojo Abe never insulted Lizzy. Ojo Abe never showed for Lizzy. Ojo Abe never advised Lizzy. Ojo Abe did not even mention Lizzy's name. Ojo Abe was doing what she does best on her platform by shaking it, praying for people, advising people and all of that. Nígbà tí Ìyábọ̀, she just prayed for Ìyábọ̀ because there was something that linked them together. Lizzy should not have attacked Ojo Abe. Let's be frank. But ṣé mọ̀ pé sometimes nǹkan tó máa ń jẹun lórí àǹtí wa yẹn, ó tún jẹun lórí ẹ̀jọ́ yẹn. She shouldn't have attacked Ojo Abe. Tá bá sọ pé ká dálẹ̀ ká tuntun. She knows she fuck up. She knows she fuck up. Àwọn náà sọ pé àwọn náà kọ́
wá fún mi o àwọn kọ́kọ́ ìwọ ló kọ́kọ́ lọ fojú abẹ because she never said anything to you so tí àdàbí bí ẹ fẹ́ rí bá àdàbí yẹn ni because tó bá yẹ pé dàbí tó gbé dání ó ní àfi tó ń bá kọ́kọ́ wá fún ẹ ojú abẹ never came for you. We are all on this social media platform. She prayed for Iyabo. She never mentioned your name. She never could shade, could throw shade at you. But you brought out her parents, shepe for her, brought out her father, did a lot of ekpe for her children. So ìgbà tó ti wá padà lọ síbi tó ti ṣàdàbí, wọ́n á sọ fún ẹ pé o ti ṣe ẹlẹ́dàá èèyàn kan. O ti wá fi àdàbí ṣe rẹ̀ ń sìn ibi tó ti ń lo àdàbí kiri o tún ti lo àdàbí lórí ara ẹ̀ àdàbí tí ojú abẹ́ bá sọ pé àdàbí ń sìn orí Lizzy ló ti máa dáhùn because ojú abẹ́ ò ṣe nǹkan kan fún Lizzy ló kọ́kọ́ wá fún. Bóyá ibi tí Lizzy ti ṣe mistake yẹn ló wá ń try àti fix ṣe ti understand ẹ̀ sìn torí ọmọ ọgbọ́n ni of course because ìjà òun àtọ́jú abẹ́ kò yẹ kó wáyé let's be frank. But torí kó jẹ́ nǹkan tó jẹ́ pé ara ẹ̀ máa gbọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ó ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti ọjà bẹ̀ ó lè jẹ́ pé nǹkan tó fi lose a lot of prominent relationships náà nìyẹn. Ibi tí Lizzy kò ti wà smart nìyẹn. Ṣé ti understand it? She's not smart. Because àwọn nǹkan wà if you see somebody with somebody don't attack the person. Mercy àìgbé ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí ó bẹ́ẹ̀ jà rí orí pẹ̀lú Fọlá ó bẹ̀rẹ̀ sí ń pè ní ìlọ́kọ orí pẹ̀lú Ìyábọ̀ ó bẹ̀rẹ̀ sí you just attack people because you see them with this person in your head you feel like they were talking about you people really in her head she imagined that Fọlá ti rojọ́ ń pa fún Mercy bẹ́yẹn really. Do you rò pé èèyàn méjì dúró o rò pé jẹ́ iná ń rò kí ló wà ní ẹjọ́ ẹ̀ when people mọ bí economy ṣe rí ni when people are figuring out how to make it mọ bí economy ṣe rí ni you don't know how expensive things is or problems people have debt upon debt mortgage and all of that car insurance and all of that. But in her head, she feels like, tóun bá ti rí ọ̀kan pẹ̀lú Fọlá, rí ọ̀kan pẹ̀lú Kini, I'm going to attack them. They are my enemy. It doesn't always work like that. She wasn't really being smart about it. She attacking Ojuabe. She knew that Ojuabe doesn't have anything to do with her. She knew that Ojuabe doesn't have anything to do with her. Oh, at Kim Gogon ló wá fún Lizzy from the start. Ìgbà tó ti ṣépè fún Ojuabe, ṣó fẹ́ kó fọwọ́ lẹ́rán kó máa wò ẹni tó gbé bàbá ẹ̀ jáde, tó gbé ìyá ẹ̀ jáde. Ìgbà tí ò kì í ṣọmọ àlè. Kò lè fọwọ́ lẹ́rán náà. Ó máa ṣe kí ni? Ó máa tẹ̀ sí ẹ lójú náà náà. Bí ìjà yìí méjèèjì ṣe wáyé nìyẹn. Ó ṣépè fún bàbá, ó ṣépè fún àwọn ọmọ ẹ̀, ó ṣépè fún yẹ, ó ṣoríṣiríṣi. Nǹkan tó mọ̀ ṣe náà, òun náà gbá fà wá, ó bẹ̀rẹ̀ sí kírun sí ẹ lára. But that one is bygone, right? Ìyẹn ti di bygone nìyẹn. Then fast forward to now, she realizing that she fucked up Ojuabe and she's trying to do damage control. Ojuabe did not reason your matter initially. In fact, a lot of people you fight today, they no reason your matter. Let's be frank. I understand the game well. A lot of people to bajaleni, they no reason your matter like that. In fact, by default, most of them to prefer because they feel like only nǹkan tí Ìyábọ̀ gan máa ṣe fún kó tó di pé breast ń ṣe bẹ́yẹn náà. That is how a lot of people. But because you ẹ̀mí ìjà kéèyàn máa jà kiri
jàgídíjàgan ẹ̀mí ìpáǹle dìgbò olúgi yẹn ó ti wà nú ẹ̀. That is why you have problems with people today. Akeem gangan ló kọjú sí ẹ àti mọ̀mọ́ wọn lókè lọ. Ṣé o mọ̀ pé bí Akeem ṣe ń kó fún ẹ ìwọ àti mọ̀mọ́ dẹ́rẹ́ ọjọ́ tí mọ̀mọ́ ti wá sọ́dọ̀ ẹ tó ti fẹ́ wá fara nù ẹ bíi bingo. Ọjọ́ tó ń lé mọ̀mọ́ kiri tí mọ̀mọ́ ò mọ̀ ibi tó ń fẹ́ yà sí tó yà sọ́dọ̀ àwọn warriors. Ó yẹ kẹ́ ẹ gbàǹgbà yẹn gbà tẹ́ ẹ̀dẹ̀ ti gbà tẹ́ ẹ kẹ́ gbà bó wèrè. Of course mọ̀mọ́ tún ti jẹ̀ kiri ó tún ti jẹ̀ lọ sọ́dọ̀ Akeem. Mọ̀mọ́ tún ti ṣe kí ni ó tún ti jẹ̀ dọ́dọ̀ Akeem. So nǹkan tó yẹ kó understand nìyẹn Ṣọlá pé nobody give a f about you. But now we see it clearly. So you want to pull Ojo Abe to the side so that you can show more. Ojo Abe don't follow. Tó bá tẹ̀ wẹ́ kó follow. Ẹjọ́ máa wúwú ṣẹ̀sìn náà. Ẹjọ́ máa wúwú ṣẹ̀sìn náà. But the same question we still keep asking tí ò tí clear ni pé ṣé àmọ́ kó Akeem ti sọ kíní rí òbòyá yín wà lọ́wọ́ mi nígbà tó kọ́kọ́ já wọ́n ti gbé jáde àtúngbọ́pẹ́ tún dìnnà ẹ̀ pé kì í ṣòbò yín. Okay, one thing is one thing tí ò tí clear ní gbogbo ìjà kàtàrà àti tẹ̀yìn. What, how, where and what happened tí kíní yẹn fi jáde? We need to understand that part. Nobody is asking that question. I want to sue. Ẹ̀yin wèrè méjì wèrè oní TikTok méjì. Súkì ni abẹ́ ti sùn ní orí yín ò jọ pé papọ̀. Ẹ má tí ì lọ ẹ ṣẹ̀sìn díẹ̀ sí o. Ẹ má tí ì lọ sí kóòtù kẹ́ ẹ lọ sí prison o. Ẹ ṣẹ̀sìn díẹ̀ sí ẹ má tí ì gáàgì ara yín. Tẹ́ bá gáàgì ara yín kí la wá wò yín báyìí mo kàn mú wáìnì tèmi mo kàn fi yín ṣe kí ni. Àwọn awẹ́sìn yín ni. Àwa ń wo ẹ̀sìn yín ni tẹ́ ń ṣe bí ọmọdé tẹ́ ẹ̀ lọ́pọlọ àtẹlẹ́ tó dàgbà àtẹlẹ́ tó kéré òun kọ́ ni Lizzy tẹ́ fi connect ọ̀rọ̀ tó pa yín pọ̀ ọ̀rọ̀ ọjọ́ sí ògùn tẹ́ ẹ sin ẹsẹ̀ òun ló ń disturb yín kiri Lizzy ló wá ń pẹ̀tù tó ń fa a sẹ́gbẹ̀ẹ́ tó ń fa b sẹ́gbẹ̀ẹ́ ẹ má jà mọ́ ayé yín ti bàjẹ́ tí Ṣọlá pé bá ti lè resume mátà yín ayé yín ti bàjẹ́ tí Ṣọlá pé bá ti lè ṣe kí ni reason matter yín. Àwọn nǹkan kan wà tó yẹ kẹ́ understand. This is real life. This is not a game. I know to you torí pé ti jẹ́ content creator kíní kan but at the same time ayé ara yín lẹ́jọ́ ń bàjẹ́. Everything you do stays on social media. And that is one crazy thing. Tẹ́ ẹ lè ṣe kíní. Mo máa sọ kíní kan pa yín nípa Lizzy. Wípé Lizzy bó ṣe wà yẹn ó lè jẹ́ èèyàn tó dáa. But the side that she keep portraying, that people keep seeing, is a terrible side. The side she keep portraying is that is how people are judging her. Nǹkan tí ò yé nìyẹn. Àwọn ẹlòmíì máa burú, but no ẹ̀ tẹ̀ ní rí online. Wàá fi ìwà ẹ pamọ́ ni. Wàá tọ́jú ìwà ẹni torí ayé le. Tó o bá tọ́jú ẹ̀ tí ayé bá ti lè tọ́ka sí ẹ pé ó le láti wẹ kíní yẹn kúrò. Ogun tó ń ja Lizzy dọ́jọ́ ìní nìyẹn. Gbogbo òṣì tó ti ṣe online. Èèyàn náà ń pè níjọba náà. Gbogbo òṣì tó ti ṣe online. That is why kò síbi tó dé tí àánú fi speak. Ta ló máa ṣàánú ẹ? Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá látòkè láti wá ṣàánú ẹ. Èèyàn náà ló máa rán sí ẹ. That is it. That is why tí gbogbo ọ̀nà ń dí mọ́
torí pé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi. Tẹ́ bá rí bíbá ń kó àwọn ọmọ ṣépè, tẹ́ bá rí bíbá ọmọ òòjọ́ tó ṣẹ̀bí ló ní wọn ó máa kú tọmọtọmọ, tẹ́ bá rí bíbá ó gbé bàbá èèyàn wá, tẹ́ bá rí bíbá ó attack àwọn colleagues ẹ̀, tẹ́ bá rí bíbá ó ṣàn ṣòṣì ìranù parọ́ kiri, òun lòún kátà wọlé, òun lòún ṣe kíní kan, òun ló kọ́kọ́ dá ayé sílẹ̀. This is a side that people don't want to see. Majority of the problem tí Solape nílé ní ẹnu tó bá lè gáàgì ẹ̀ kán ju apple dídí apple sọ náà fún ẹ kó dúró síbẹ̀ kó má lè sọ̀rọ̀, ìṣòro ẹ̀ máa tán. Mo máa sọ fún yín pé wèrè ò mọ̀ pé òun ti ya wèrè ò mọ̀ pé òun ti ya wèrè, lójú wèrè òun gbádùn ni. So ojú abẹ́, my advice to you is sorry, ó máa rè ẹ́ torí bó ṣe wà yẹn, she's using your situation to rè ẹ́. So to you, you would think that she's supporting you. No, she knows what she's doing. She doesn't care about you or your yoho that is ṣẹ̀sìn kiri àgbáyé. She doesn't care about that. Only any because of course Lizzie always wants something. Lizzie always wants something. So bó ṣe máa rè ẹ́ nìyẹn tó ń rí ẹ before you know, ó ti gba nǹkan tó fẹ́ gbà lára ẹ̀, ó dẹ̀ ní mọ̀ nǹkan tó fẹ́ gbà. Don't fall. Open your eyes, shine your eyes well. The only reason she's talking to you is because Akim attacked him for like 2 weeks ago nípa California tí ìjọba gbà lọ́wọ́. So that's why she feels she's doing as if. Torí Lizzie máa ń rò pé òun nìkan lòun smart, ibi tó máa ń fọ́ ní ìsinmi nìyẹn pé really she used to feel like she only smart pass. That is what is always funny to me. But anyways, Lizzie gloats, take the glory. Orele ìṣe o, orele ìṣe, wọ́n kàn fi wọ́n fara wọn pa, wọ́n fara wọn ṣẹ̀sìn, wọ́n tún àṣírí ara wọn. Tí ò bá ń ṣe nǹkan ibi tí Lizzie kan ìṣẹ̀dá yín mọ́, a lè mọ̀ pé èèyàn kan bá yẹ ẹ̀sìn ó fún yẹ lóyún, èèyàn kan bàbá ẹ̀ lódo, èèyàn kan ìwọ ẹ̀ wà ń ta, èèyàn kan ṣẹ́ àní mọ́ gbogbo kínní. Kó tó di pé nísìnyẹn tún gbéra yín lọ ilé ẹjọ́, ògùn yẹn jẹ́ bẹ́ẹ̀ ni. Àṣàsí yẹn ó ràn yín dáadáa ni. Ẹ̀sìn àgbáyé ni ẹ̀sìn 2026. Ẹ̀sìn global ẹ̀sìn ni. Tí kan tó sọ pé ọmọ òun ló wá fòbò hàn lọ́wọ́ òun wà devastated, wọ́n pé healthcare wo nǹkan tó bá wù ẹ̀ náà pè fún ẹ. You know what you are dragging yourself into kó tó sọ pé òun bọ́ lórí TikTok. Bẹ́ẹ̀ ni, this is social media. You talk, you collect ni. That is just it. It go far. Kò sí nǹkan tó lè gbé dání, iwájú ló máa bá internet. Kò sí nǹkan tó lè sọ pé òun mọ̀ sọ, iwájú ló máa bá wọn. Let us understand that. And mọ̀mọ́, ṣe rí ọ̀rọ̀ tí bí a kò fi ṣànádà ṣù. Ẹ kú orí ibú. Wọ́n tún sọ pé mo tẹ̀ tún réyàn kan tó sọ pé ìgbà tójú abẹ́ ti bú mọ̀mọ́, ìgbà yẹn ni mọ̀mọ́ ti ní ojú abẹ́ ti ń ṣẹ̀sìn kiri. Ṣé mọ̀mọ́ gan ò ṣẹ̀sìn? Àwọn méjèèjì ló jọ ń pín ẹ̀sìn ṣe náà. Ṣebí ẹ̀sìn mọ̀mọ́ early this year ni. Early bed, early admission. Ẹ̀sìn ojú abẹ́ meet this year. Ẹjọ́ ta ló tún kù tó máa ṣẹ̀sìn nígbẹ̀yìn ọdún báyìí o. Torí yé ṣẹ̀sìn. Ẹ̀yin tẹ́ ẹ̀ gbádùn, èwo ló gbé kan nù gbogbo yín? Àti Lizzie àti mọ̀mọ́ tó jẹ́ abẹ́ àtàkùn gbogbo yín ẹ̀ gbádùn gbàgbé. Ẹ kó sí lọ jàre.